So sustain ko. O sure pé wọ́n fẹ́ padà Nigeria ṣá. Àwọn fẹ́ padà, wọ́n ti plan like me tell nature's like in support wọn. Wow. Wọ́n ti decide pé àwọn move lọ sí Nigeria. There's no anybody wey ṣe. But o sure pé Nigeria máa okay fún wọn. Ó mọ̀ wọ́n okay fún wọn because wọ́n gbé Nigeria hold on next pick up. Àwọn náà ló ń gbé. Hello àǹtí mi, ẹ káàsán ṣe okay. Àmọ́ wọn school mo ṣe parí lecture tí wọ́n mo ṣe máa lọ lé sí náà. Gbogbo lẹ́yìn èpè yìí ó tiẹ̀ sọ pé ó ní ṣe ti ìgbé àwọn nǹkan tẹ́tẹ́ gbé sínú kòńtẹ́nà àwọn mọ́tò yìí yẹn ó ṣe ti kó wọn ti àṣẹ gbogbo àwọn ewu yẹn lọ ṣé gbogbo rẹ̀ ti park ṣá. Àwọn bí kí ni wọ́n fẹ́ àdúgbò mo jẹ́rìí kẹwàá ní nǹkan tẹ́tẹ́ kí ni wọ́n fẹ́ àdúgbò. Mi ò ní pẹ́ délé wọ́n sí mi ti fẹ́ máa lọ lé sí mi pẹ́ tí má délé máa pè ìṣá mi ti ń lọ lọ. Kí lẹ rẹ jẹ bàbá yìí sẹ. Ṣé àwọn ọlọ́jà rẹ àbí láti ń fẹ́ ṣe. Ó ẹni gan ó ti rà ń gbà. Ṣaka máa falá rẹ̀ ṣàwádà o ṣẹ̀gẹ́ ṣìgẹ̀wọ́ máa fi wọ́n pẹ̀ranko ṣètọ́jú wọn máa wò wọ́n bí ìgbẹ́ torí ọba tó dára bí eléwé náà ló dára bí aláṣọ ibì kan náà làgbéyàn rí àyànmọ́ ló máa yàtọ̀ àyànmọ́ ló máa yàtọ̀. Mátànù lè já àtọ́nà ẹni. Mátànù, mátànù, bó bá tànù. Ewu ni ẹni àtànù lè já àtọ́nà ẹni.
ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ lórí ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ ni ó ọ̀bẹ lójú tó mú ó tún ní èyí tí kò mú àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni orírọ́ sí ni níṣe ni lóore oore tá a ṣe kò gbé bó pẹ́ bóyá a ó kórè rẹ̀ dandan ẹnikẹ́ni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún tiraka sapá láti ràn lọ́wọ́ má ṣe ìgbéraga ìgbéraga nígbéra ṣánlẹ̀ má ṣe kórìíra rẹ̀ torí Ọlọ́run kò fẹ́ ṣùgbọ́n ohun abádẹ̀ pàtì lájà máa ń gbé máa fojú tẹ́bẹ́lú ọmọlàkejì rẹ̀ má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtàánù lè jẹ́ àtọ́nà ẹni má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtàánù lè jẹ́ àtọ́nà ẹni má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtàánù lè jẹ́ àtọ́nà ẹni má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtàánù lè jẹ́ àtọ́nà ẹni. Just look at the time. Níbo ló ti ń bọ̀? Ìbòrò ni. Lẹ́gbẹ̀ẹ́ Ìbàràpá. You won't go anywhere until tó bá sọ bí tó ti ń bọ̀ fún mi. Kúrò lọ. Báwo ni Tẹ́ni? Ṣó wà okay? Báwo dẹ̀ ni ara ọmọ yẹn ṣó ti balẹ̀ díẹ̀? Àwọn ṣe ara ẹ̀ ti ń balẹ̀. Má worry ọ̀rẹ́ mi, Ọlọ́run á ṣe. Ṣùgbọ́n ṣé bàbá ẹ̀ dẹ̀ ti yọjú sí ẹ àbí ó ṣì ń ṣagídí náà? Bàbá ẹ̀ mo ti pe fóònù ẹ̀ títí ó kàn ń ring ni kò gbé kò tún pè mí padà. Tẹ́niọlá gbogbo ẹ̀ máa wà okay ṣóyẹ Ọlọ́run ló máa ń wọ ọmọ bá ń tálẹ̀ má worry èmi náà yọjú sí ẹ títí ìrọ̀lẹ́. Dókítà ti ní wọ́n máa discharge ẹ̀ léèní ṣá ó ṣe gan àmín Ọlọ́run á rántí ìwọ náà ó ṣe gan. ó ṣe ọ̀rẹ́ mi take care. Tẹ́ni, kí ló dé? Kí ló tó dúró sí ìbàyí tó dákẹ́ rọ́ tó ń ronú? Kí ló ṣẹlẹ̀? How do you want me to be happy? You don't understand now. Mi rí dùnnú lórí ọmọ. Ọkọ mi Akínọlá kò tún fìgbà kankan dùn mí nínú. Tẹ́niọlá, ṣó fẹ́ gbọ́ tèmi ṣá? Ṣó mọ̀ pé o lè rí dùnnú láti ara ọmọ tó gbé dání yẹn? Báwo? Kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Jẹ́ ìsàn kankan fún ẹ. Níbi tí Abarapá ti ń ṣiṣẹ́ tí kò lówó lọ́wọ́, ìbẹ̀lẹ́ni tí ò lẹ́sẹ̀ tí ò lọ́wọ́ ti ń ṣiṣẹ́ tó dẹ̀ ń ṣàṣeyege. Kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Tẹ́niọlá, má ronú mọ́ ṣó ti gbọ́. Mo ti gbọ́. Ó ṣe. Ó ti tún ọ̀rẹ́ mi. Má ronú mọ́ ṣó gbọ́. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà.
gbogbo. Ìwọ Ọlọ́run, kí ni mo ṣe tí ìjìyà báyìí fi tọ́ sí mi? Ṣé èèyàn kì í wáyé ni mo wáyé ni? Ẹ̀bùn Olúwa ló wà bó ṣe wà yìí. Ọkọ mi náà tún ṣe èyí tó hàn. Lọ́hùn gbogbo. Irú ìfẹ́ wo ló ní sí mi? Irú ìfẹ́ wo? Ṣé ìfẹ́ ọwọ́ epo tọmọ aráyé bá ní lá tí wọn kì í bá ní látẹ̀jẹ́? Tàbí tajà nílé ẹ̀kọ́? Ẹlẹ́dàá mi, kí ni mo wá fi ṣe orí gan-an? Ọmọ tí Akínọlá ti torí ẹ̀ yí padà sí mi yìí, ṣé bí ìwọ Ọlọ́run ló dá? Àbí ṣé èmi ni mo ṣẹ̀dá ẹ̀ ni? Ìfẹ́ ìfẹ́ Mama fara dá gbogbo. Kò burú o, èyí tó bá ti wù ìwọ Ọlọ́run ni kó o ṣe. Mo ti gbà ká mọ́. Mama fara dá gbogbo. Ìfẹ́ mama fara. Hello Bánkẹ́, má bínú mò ń conduct interview kan lẹ́ẹ̀kan ìgbà tó pè mí ni. Kí ló máa ń ṣe bàbá yẹn gan-an? Má wọ́rí máa ṣiṣẹ́ lọ́ntì ẹ̀ jàre. Well, èmi náà fẹ́ sọ fún ẹ, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn ọmọ tí ò dá pé tí mo fẹ́ kọ story lé lórí yẹn. I'm working on it seriously. Mo kàn rí inú dream ni, so I have to work seriously on it. Okay? O ṣé Bánkẹ́, thank you. Alright then. Màá bá ẹ sọ̀rọ̀ later Bánkẹ́. Take care. Yeah. Akínọlá, mo máa lọ ṣe shopping fún ẹ̀bùn lẹ́nìí. Even gan, èmi àti Bídùn la jọ lọ. Akínọlá, ṣé bí wọ́n ni mo ń bá sọ̀rọ̀? Kí ni mo ṣe fún ẹ náà? Ṣé nítorí ọ̀rọ̀ ọmọ wa Ìbùnolúwa ni? Ọlọ́run tó dá Ìbùnolúwa, òun náà ló dá mi, òun náà ló dá ìwọ náà. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ni mo fi ṣe tẹ́lẹ̀, jọ̀ọ́ dáríjì mi. Tó bá dẹ̀ jẹ́ Ìbùnolúwa náà ló ṣẹ̀, jọ̀ọ́ dáríjì wa. Torí Ọlọ́run, má ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ká tó bí Ìbùnolúwa.
Ẹjọ́ àwọn details tẹ́lẹ̀ máa bá mi get látọ̀dọ̀ àwọn parents wọn. Ẹ má gbàgbé. Ṣé ti wọ́n mo tètè fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ti gbọ́ kò sí problem. Ẹ ṣé. Ọlọ́run inú wọ́n mi ò mọ tá à ń sọ̀rọ̀ lọ́lùdé. Ẹ káàsán. Ẹ má bínú o, mo ti fẹ́ sọ fún yín níjọ́ ta kọ́kọ́ pàdé yẹn. Ojú yín jọ ojú ẹni tí mo mọ̀ níbì kan. Èmi ò rántí o. But méjì lọ́lọ́run dáyàn. Ó possible kẹ́ ti pàdé ẹni tó jọ mí nígbà kan rí. It's possible. Ti gbọ́. Oúnjẹ yín ti ready. Ṣé ẹ máa wọlé kẹ́ wá lọ jẹun? Ẹ wò. Ó dìgbà tí ẹ̀bùn olúwa bá ready. Kémi náà ti ready. Ẹ jẹ́ káwa máa ṣeré lọ bá ṣe ń ṣeré yìí. Ọkọ mi náà ló dé yẹn. That's good. A máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Nígbà òjò, nígbà ẹ̀rùn, gbà tó wọ̀. Ẹ káàbọ̀. Ẹ̀yin náà là ń dúró dè. Mo kí ni yẹn? This is Mr. Biodun. Journalist ni wọ́n. Wọ́n fẹ́ wá kọ write up lórí handicapped children, so wọ́n wá interview wa. Ó dà. Thank you very much, sir. Ẹ ṣé. Ṣe bí wọ́n ló bí. Ẹ ṣá máa ṣe nulẹ̀ tèmi. Ẹ dẹ̀ má forúkọ mi sí. Torí èmi kọ́ ni mo bí. A máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Nígbà òjò, nígbà ẹ̀rùn, gbà tó wọ̀, gbà tí kò wọ̀. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́. So, a máa pàdé lọ́fíìsì lọ́la. Alright. You're welcome. Kí n tẹ̀ tó gbàgbé, I tell you. Ìgbà tí chief editor check story tí mo kọ lánàá. He commended me for a job well done. Wow. That's very good. Yeah, that shows an improvement in your job. Thank you. Inú mi dùn fún ẹ, inú mi dùn fún ẹ. Èmi gan gbàgbé láti sọ fún ẹ. Okay. Story tí mo kọ nípa àwọn handicapped yẹn, àwọn ọmọ tí ò pé yẹn. Yeah, I understand. Yeah. Mo wà nílé ìkànnì wọn lánàá. Tó bá rí bí mọ́mì ẹ̀ ṣe ṣe. The woman was very nice. Ó ti kẹ́ mi, ó tẹ̀ tún sóúnjẹ fún mi. You understand? Ó dẹ̀ ní kí n go ahead pẹ̀lú story tí mo fẹ́ kọ. But you know the worst of it? Ọkọ ẹ̀ terrible. Tí ó dé báyìí, tó bá yí kó bóyí kọ́kọ́ lejú. Ó ní ìyàwó yẹn dẹ̀ introduce me as a reporter blah blah. Ó ní wọ́, ó ní a lè go ahead kakọ́ o. Pé ọmọ yẹn ń kọ́ kò ń ṣọmọ tòun. And at the same time, òun ò lè gbà ká forúkọ òun sí any story tá bá kọ. And at the same time, a gbọ́dọ̀ kọrú ẹ̀ nínú ilé òun gan self. Kí lè wá sọ? Ó sọ kankan, ó bẹ̀ mí náà ni. Ó dẹ̀ ní kí n go ahead pẹ̀lú story tí mo fẹ́ kọ. Oh, mo rántí. Bíọ́dún. Ṣùgbọ́n pé orílẹ̀ ní láti wà careful pẹ̀lú àwọn politician yìí. Èmi ni mo mọ̀ wọ́n mo dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n lè ṣe. Argument ẹ pẹ̀lú wọn ti máa ń pọ̀ jù. You really need to be careful. Bánkẹ́. You need to be careful. Kò sí nǹkan kan wo. Sori, it's part of our job. Ṣùgbọ́n ìbá ṣe ń hájú pẹ̀lú wọn yẹn. I have to gather more information. Wọ́n máa ṣe díẹ̀. Hey, you're strong-headed. Ó jẹ́ rọra. Okay. Ó mọ̀ nǹkan táwọn Ìjẹ̀bú máa ń sọ ni. Wọ́n lè sinú kírun.
kò sí nǹkan kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Anyway, I'll see you later or I'll call you later in the day. Scorpio, ó tiẹ̀ wá mọ nǹkan tó ń jẹ́ kínú mi máa dùn jù. Àníṣe yẹn ti click. Iṣẹ́ wo ni? Iṣẹ́ bàbá. Iṣẹ́ bàbá wo ni? Iṣẹ́ bàbá kan náà. Okay, oh lang. Àwọn kò ti click ló wá bá dé. In fact, bàbá ti sanwó. Owó ti délẹ̀. So, mo fẹ́ strike. Kí ló máa ṣe? Ẹ kàn fún àlówó dẹ̀ náà. Ó dẹ̀ ní sùúrù. Tó bá kú owó ló pa ẹ́. Àmọ́ bone story jàre. Bone story máa gbin afárá jàre. Ṣé wọ́n pé inú ẹ̀ tó ń jẹ́kuru làánì? Jẹ́ kó fún àlówó tá a máa ṣàdúrà fún ẹ̀kọ́ pálábẹ́ bá ṣègì. Fi ẹ́ lẹ̀ o. Ọbẹ̀ tí ò tí ì jiná ló fẹ́ máa jẹ. Fi ẹ́ lẹ̀. Àdúrà. Okay, o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn. Màá fún ẹ ní ń rẹ̀ kan bíbà ẹ̀ sìn. Bọ́tọ́bẹ̀ bá jiná tán, àwa jẹun gidi. Ọjọ́ yẹn sọ̀rọ̀ ni, òde náà fi mí sórí scope. Scorpio. Orí ẹ̀ wà ń bẹ, orí ẹ̀ bẹ́ dànù síbẹ̀, túká síbẹ̀. Ìjáyà. Ó yẹ kó yí ẹ̀ náà. Ìjáyà fún gbogbo wọn kí ni? Fọ́ọ̀n tó lẹ́nu, yẹn lẹ̀, má yà mí sí. ṣebí olóbi ẹ ṣá máa ṣe ní ilé tèmi ẹ̀dẹ̀ má forúkọ mi sí torí èmi kọ́ ni mo bí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ènìyàn ń wọ́jú ọba òkè ń wọkàn ènìyàn ń wọ́jú Olódùmarè ń wọkàn àmúta ń wò. ó dìgbà tí ẹ̀bùn olúwa bá rẹ́dì kéèmì náà tó rẹ́dì ẹ jẹ́ káwa máa ṣeré lọ́ba ṣe ń ṣeré yìí. àmú ìdùnnú ó lè jẹ́ àmú ìbànújẹ́.
Mátànù, Mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù. Arákùnrin tí ẹ̀ ń wo àwòrán rẹ̀ yìí ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá tẹ̀ ní alẹ́ àná lẹ́yìn ìgbà tí ó yìnbọn pa arákùnrin kan ní ọwọ́ agogo 11:20. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀daràn náà wà ní àhámọ́ àwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tí ìwádìí ń tẹ̀síwájú. Ìgbà tuntun ti dé fún àwọn òṣèré orí ìtàgé lórílẹ̀-èdè Nàìjíríà. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mọ́mì mi ò lè parọ́. Tó bá jẹ́ wípé agbára ọmọkùnrin yẹn ká mi ni. Ikọ́ tá à ń sọ ikọ́ làbá máa sọ. Ìbọn tó mú dání orí lèmi àti ẹ̀ ń dùn mọ́ra wa lọ́wọ́. Ibẹ̀ ni bọ́n ti bà á. Kò sí bá tó fẹ́ fi ọ̀ṣì bà mí. Abíọ́dún, Akànnì, tó bá yẹ pé bó ṣe sọ yìí lọ́rọ̀ rí, mo mọ̀ pé lágbára Ọlọ́run wà bọ́ọ̀lù wà lélẹ́yìí. Torí mi ò ṣe fi sábà ní kejì mi rí o, mi ìrọ̀tọ̀ lọ́wọ́ lọ́mọ ní kárí.
jẹ́ ká síyàn wọ́n lọ́ọ́ rí mi o. wọ́n bá fẹ́ o mi ò lẹ́nìkan ìwọ lọ́hùn. ìwọ ni bàbá mi, ìwọ ni ìyá mi, ìwọ lọkọ mi, ìwọ lọmọ mi. Láti mo fẹ́ pè mí ọdún. Madam, òtítọ́ ẹ lè wá máa lọ báyìí. Má tánù, má tánù, ọba tánù, ewu ni ẹni àtánù lè jẹ́ àtánù ẹni. Àjìn òní jìn kó nínú ó má mọ̀nú o, inú ara ẹni kò mọ̀. Know yourself, people are very funny. Rárá, ṣé nǹkan tó ń sọ fún mi pé bọ̀bọ́ yẹn lè pààyàn ṣá? 5 minutes tó lò pẹ̀lú wa lásán, mo mọ̀ ẹ́ kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Don't get me wrong, mi ò sọ bẹ́ẹ̀ o. Mo kàn ń sọ fún ẹni pé gbogbo nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Ìbídùn, tó bá rántí àlá tí mo ní mo láǹgbà yẹn, bọ̀bọ́ yìí ni mo rí lójú àlá mi. Mo believe pé kò lè pààyàn. Ó dáa náà, tó o bá gba tèmi, mo gba tiẹ̀. Kí la fẹ́ ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí? Mo mọ nǹkan tá a máa ṣe, mo mọ̀ ẹ́ kò lè pààyàn. Kò ṣe. Bíọ́dún, ṣé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn? Bánkẹ́, mi ṣá lè parọ́ fún ẹ. Bó ṣe rí nìyẹn o. Ṣé o rántí ọ̀rọ̀ àwọn politician tí mo sọ fún ẹjọ́ yẹn? Ṣé o feel pé abitọ́rọ̀ yẹn ti wá nìyẹn? Politician ṣá. Wo ibi tó bá tiẹ̀ tí mò ń kó wá, Ọlọ́run ti yọ èmi nínú okú náà, kó wá yọ mí nínú wàhálà yìí ló kù. Àmín o. Bánkẹ́, ibi ìbáyé ò ń ṣe ibi tí ọmọlúwàbí lè wà. Òbí mo ṣe rí náà. Look at me. Ọmọ yóò mọ kankan pa ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run á kó wa yọ. Àmín. Má sunkún mọ́. Ó ṣe ọkọ mi, ọ̀nà ò ní ṣìrìn o. Gbà mí o, ṣàánú mi, bá mi wá nǹkan ṣe sí o. Ṣàánú mi o, ojúkọ ẹ̀pà ojúkọ èrè, kò sí mi o. Ẹ má sunkún mọ́. Everything ma wà all right, I can assure you. Ṣé gbọ́, ẹ má sunkún mọ́ ẹ jọ̀ọ́. Idà tí a ń mú wá, òun ló pa òun. Ìbọn tó mú wá tó fẹ́ fi pa mí, òun la dùn mọ́ra wa lọ́wọ́. Ibi tá ti ń dùn níbọn ti dùn. Bó ṣe kú nìyẹn o. Ohun ìbọn táwọn ọlọ́pàá tó ń ṣe patrol ládùúgbò wa gbọ́ lọ trace wá sílé mi. Ó tán. Bó ṣe arrest mi pé mi mọ̀ pa nìyẹn. Ẹ pẹ̀lẹ́ Mr. Bíọ́dún. Ẹ ṣé. Èmi mọ̀ pé ẹ ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run á dẹ̀ kó yín yọ. Àmín o, àmín. Ẹ pẹ̀lẹ́ o Mr. Bíọ́dún. Ọlọ́run á kó yín yọ. Àmín. Ó kò jẹ́ pé inú jìn ni. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, Ọlọ́run á kó yín yọ. Àmín. Ọmọ ẹ̀bùn ńkọ́? Ó wà, ẹ ṣé, Ọlọ́run á rántí ẹ̀yin náà. Àmín. Adé ti máa yọjú sí yín. Ẹ ṣé o. Ọlọ́run ọba, orí inú mi, ó dẹ̀ rọ́kàn mi. Wá yọ mí kúrò nínú àhámọ́ tí mo wà yìí. Nítorí pé ìwọ nìkan lọba tó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo. Ọlọ́run, irú ipò wo ni ìyá mi máa wà báyìí? Ó máa ṣe o.
Àǹtí. Ẹ káàsán ma. Ṣé kò sí o? Àti ọ́fíìsì ni mo ti ń bọ̀. So àwọn officers ní ẹ̀sìn on duty kó dalẹ̀ kẹ́ tó resume. Oh, àti ọ́fíìsì lọ ti júwe bíbá fún yín. Wọ́n dalẹ̀ kí n tó lọ náà, night duty mo wà. Ṣé kò sí àǹtí? Nítorí ọ̀rọ̀ Mr. Abiodun ni mo ṣe wá. What about it? Mo ti mọ Mr. Abiodun sìn, ó tó ọjọ́ mẹ́ta. Wọn kì í ṣe oníwà léèyàn rárá. Mo dẹ̀ mọ̀ pé wọn ò lè dédé pààyàn. Ṣẹ́rí àǹtí, ṣẹ́rí àwa ọlọ́pàá, a kì í ṣàfọ́jú o. A nílò láti ṣe ìwádìí dáadáa. Inú wọn ò lè dùn ká gbẹ̀bí fáláre ká gbẹ̀ àrífẹ́lẹ́bí. A máa láti ṣe ìwádìí wa ní tòótọ́ ká ṣe finifini. Òun náà lè ràn wá lọ́wọ́. Ṣé ti gbọ́ àǹtí? Nítorí ìwádìí yẹn gan-an ni mo ṣe wá. Mo fẹ́ kẹ́ jọ kẹ́ bá mi ṣe ìwádìí yẹn dáadáa. Mi ò fẹ́ kí Mr. Abiodun pẹ́ níbi tán wà yẹn. Ọlọ́run máa ṣe. Wọn ò ní pẹ́ níbẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà máa ṣe nǹkan kan fún wa. Ẹ máa gbàdúrà pé k'Ọlọ́run tọ́ wa sọ́nà. Ọlọ́run nìkan náà ló lè tọ́ wa sọ́nà táwa náà ò fi ní ṣiṣẹ́. Ṣé ti gbọ́? I will try my best. Ẹ ṣé gan. Ṣé kí n gbé yín dé ọ̀nà? Ẹ má worry, mo park síta. Oh, ẹ gbé mọ́tò wa. All right, okay. Ẹ ṣé. Yes, ma. Mr. Abiodun, this is Barrister Babafemi. Gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gan-an ni mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wọn láì fi nǹkan kan pamọ́. Mo mi ẹ̀bùn. Mi ò lè parọ́. Ẹ wo bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ni mo ti ṣàlàyé fún yín yẹn. Mo dẹ̀ ti ṣàlàyé fáìpìò náà. Mi ò ń ṣe ẹni tó lè fi gbá kan bọ̀ kan nù. Ẹ jọ̀ọ́ lọ́yà bí wàá ṣe lè help me ni please. Barrister, ṣé mo pé mo sọ fún yín? Ọkàn mi sọ pé wọn ò lè ṣe é. Gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ náà ti ṣàlàyé fún yín. Nǹkan tẹ́ bá dẹ̀ fẹ́ bá wa ṣe ló kù báyìí. Well, madam, mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ. Èmi mọ̀ pé gbogbo ohun tó ṣókùnkùn sáwẹ̀dà kedere ni níwájú Ọlọ́run. Gbogbo agbára tí a ní lábẹ́ òfin gbogbo ẹni máa sà. Mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run máa fún wa ṣe. Ọ̀rẹ́, ó ṣe máa ràn mí lọ́wọ́ lórí àwọn facts kọ̀ọ̀kan. Kò sí problem. Kí la wà fúnra wa fún? Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wo Ọlọ́run á fún yín ṣe. Ẹ ṣé gan-an. Thank you. Ẹ jọ̀ọ́ mi ò ṣọ̀dọ̀ àwọn àkàlùkì mi lè pààyàn. Ẹ ṣé o ẹ̀yin ọmọ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin Bánkẹ́, báwo dẹ̀ wá ní báyẹn sìn? Mọ́mi, dáadáa kúkú ni. Gbogbo ẹ̀ á dẹ̀ níyànjú. Àmín. Mọ́mi, ṣẹ́rí ẹni tí Ọlọ́run lò fún wa lórí ọ̀rọ̀ Abiodun nìyí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o, Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣé rí àfitì ẹ̀ sílẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni, ó ṣá òkè ní bá gbọ́ tiẹ̀. Ọlọ́run á bá yín gbọ́ tiyín. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ wò. In fact, àwọn gan ni wọ́n gba lọ́ọ̀yà tó wà ní in charge ọ̀rọ̀ Abiodun. Ẹ wò, mi mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run ọba tó ní ọpẹ́ lọ́dọ̀ á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé ojú òní tì yín. Ẹ̀yin náà ò ní kábàámọ̀ o. Kódà àwọn òbí yín ò ní fojú sunkún yín. Ẹ ṣeun mi. Mọ́mí, ẹ má worry. Màá try gbogbo best mi láti rí pé Abiodun kúrò nínú wàhálà yìí. Ṣé Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Wọ́n yóò tún ní bàjẹ́. Nǹkan kékeré tí mo bá ń dúpẹ́ lọ́wọ́ wọn bí ìlú wa pọ̀ jù. Ẹ gbà mà. Owó tún wẹ̀. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé mo dúpẹ́. Lọ́wọ́ jẹ yín. Ẹ wo tí bá ní kí n máa ṣe àdúrà ìpele jáde. Ṣùgbọ́n ẹ̀ ní jẹ̀bàjẹ́. Ẹ ṣeun mi o. Ebi ò ní pẹ̀yìn náà o. Ẹ ní bọ́ sí páńpẹ́ ọmọ aráyé. Ẹ ṣé mo dúpẹ́. Eléyìí tẹ́ sọ nípa ọ̀rọ̀ Abiodun. Ọlọ́run ò ní fi sú yín. Á fagbára yín ká. Ẹ ṣeun mi. Má tánù, ọba tánù, ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni. Má tánù, má tánù, ọba tánù, ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni.
àtọ́nà ẹni. Má tánù, má tánù, ó bá tánù. Ewu ni ẹni àtọ́nù lè jẹ́ àtọ́nà ẹni. Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa, Ọlọ́run ló ṣẹ̀dá wa. Bó bá pé má fẹ́ni tó pé ṣe yẹ̀yẹ́, bó bá ní má pẹ̀gàn aláìní. Bára rẹ̀ dá ṣáká, má falá rẹ̀ ṣàwádà o. Ṣẹ̀kẹ́ ṣìgẹ̀wọ́, má fi wọ́n pẹ̀ranko. Ṣètọ́jú wọn, má wò wọ́n bí ìgbẹ́. Torí ọba tó dára bí eléwé náà ló dára bí aláṣọ. Ibì kan náà làgbéyàn rí, àyànmọ́ ló máa yàtọ̀ o. Àyànmọ́ ló máa yàtọ̀ o. Má tánù, má tánù, ó bá tánù. Ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni.